billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Wa salatan wa salamun ala rasulillah. Adáwọ̀ fún Ọlọ́run náà lọ́ba tí a dúpẹ́ fún ọyàn ní ọba ògbóògbó tí ò sí bẹ́ẹ̀. A wà ní Ọ̀ṣun State University lọ́wọ́lọ́wọ́ báyìí láti máa bá àwọn ọmọ ìyá wa yọ̀ nínú Islam wípé wọ́n ṣe àṣeyọrí nínú ilé. Wọ́n dáwọ́ sọ fún wa náà ní pé kí ni pàtàkì ìmọ̀ ó ṣe kókó nínú ìṣẹ̀dá Islam gẹ́gẹ́ bí àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam lọ́ba gbogbo pé ìmọ̀ tá a lè wá láyé òun náà ni ìmọ̀ Al-Qur'an gẹ́gẹ́ bí àdìsí àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam ó ní khairukum man ta'allama al-Qur'ana wa 'allamahu ẹni tó fi lóore tó nínú yín òun náà lè tó nímọ̀ ó lè tó fi ìmọ̀ ẹ̀sìn kí ọkọ̀ fi kọ́ yà. Bákan náà àlẹ́bíà Muhammad náà ní Al-Qur'an Ọlọ́run sọ fún àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam pé alladhina ya'lamuna walladhina la ya'lamun tí ó jọra wọn onímọ̀ àti láìlọ́kan àlèkúra wọn nítorí eléyìí àwọn ọmọ náà lélẹ́yìí o ẹ wò ó àwọn ni wọ́n lọ yìí o àwọn ni wọ́n lọ yìí o àwọn ni wọ́n lọ yìí lọ́jọ́ àwọn ọmọ àdòdó lọ́jọ́ àwọn ọmọ àlùbáríkà Ọlọ́run mọ́tà ìjọba wa nítorí eléyìí àwa náà ẹ jẹ́ ká tọ̀ àwọn ọmọ wa o ẹ jẹ́ ká tọ̀ àwọn ọmọ wa o ẹ jẹ́ ká tọ̀ àwọn ọmọ wa o Ọlọ́run